ẹ kú ọjọ́ méjì mẹ́ta ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Ẹ̀kọ́ èdè Yorùbá wa ó tún dé lónìí. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ èdè Yorùbá. Lọ́wọ́lọ́wọ́ yìí, álífábẹ́ẹ̀tì èdè Yorùbá ni a sì ń kọ́ra wa. Nínú èyí tí a ti wo àwọn lẹ́tà kan sẹ́yìn, a ti sọ̀rọ̀ nípa lẹ́tà A, a ti sọ B, a ti sọ D, a ti sọ A. Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa lórí lẹ́tà Ẹ. Lẹ́tà Ẹ yìí òun ni lẹ́tà ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà Ẹ tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó lè wà láàárín. Bákan náà ni lẹ́tà yìí lè gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá àjùmọ̀lò nítorí pé fáwẹ́lì ni. Bákan náà, lẹ́tà Ẹ tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lè gba àmì ohùn lórí, ó sì lè ṣiṣẹ́ sílébù nínú èdè Yorùbá. Kò sí ìdí méjì ju pé ọ̀kan lára àwọn fáwẹ́lì méje pọ́nbélé tí ó wà nínú èdè Yorùbá ni. Ǹjẹ́ ẹ jẹ́ ká wo inú àwọn àpẹẹrẹ tí a ti lè rí lẹ́tà Ẹ nínú èdè Yorùbá. A lè rí lẹ́tà yìí nínú ẹja, nínú ẹran, nínú ẹyin, nínú ẹṣin, ẹ̀yìn, ẹyìn. A lè rí nínú ẹfọ̀n. Bákan náà, a lè bá lẹ́tà Ẹ pàdé nínú ẹranko. A lè rí nínú ẹnu àti onírúurú ọ̀rọ̀ mìíràn tí a ti lè bá lẹ́tà Ẹ pàdé nínú èdè Yorùbá. Kí là ń sọ látòní? A wí pé lẹ́tà Ẹ òun ni lẹ́tà ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀, a máa wà láàárín. Bákan náà, ó sì lè gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá nítorí pé fáwẹ́lì ni. Ǹjẹ́ àìbámọ̀ ẹ̀yin fẹ́ kọ́ èdè Yorùbá ni? Ẹ lè yẹ̀ wá wò lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic ni à ń lò. Bẹ́ẹ̀ ni bá fẹ́ bá wa pàdé lórí Facebook àti Yorùbá Clinic bákan náà ni. Tó bá jẹ́ lórí Twitter, Yorùbá_Clinic òun ni à ń lò. Ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá síwájú àti síwájú sí i. Ẹ̀rọ ayélujára wa tí ẹ tún bá wa pàdé ni www.yorubaclinic.com. Tó bá jẹ́ lórí YouTube, a wà níbẹ̀. À ń lo Yorùbá Clinic TV. Ẹ darapọ̀ mọ́ wa kí a jọ kọ́ èdè Yorùbá, kí a jọ gbé èdè Yorùbá lárugẹ. Ǹjẹ́ èmi atọ́kùn yín Ọlánrewájú Àyìndé Ọláìyá n kò tí ì yí padà, mo sì ń wí pé kí gbogbo wa ká wà lálàáfíà.